Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ as bí tẹ́ ti ń gbọ́ wa. This is Digi Naija. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ Alfa Suna àti Saheed Osupa Sheikh àmì Olohun àti akeugbagold. Alfa Suna tún ti jáde o pé lẹ́yìn apology tóun ṣe ní pé ìyàlẹ́nu ló tún jẹ́ pé àwọn ọlọ́pàá kan wọ́n wá sí ilé òun nígbà tóun ò sí nílé. Wọ́n ti ní wọ́n fẹ́ mú òun tí ó bá ń ṣe pé àwọn ará àdúgbò àti àwọn tó lẹ́nu ládùúgbò tó béèrè lọ́wọ́ àwọn agbófinró pé ẹjọ́ ta lẹ̀ ń wá. Wọ́n ní àwọn ń wá Alfa Suna. Kí ni Alfa Suna wá ṣe? Wọ́n ní àwọn fẹ́ arrest ẹ̀ ni oníṣẹ́ tó ń jẹ́ fóun nìyẹn o. Then ó tún wá sọ ó ní nígbà tó ń jẹ́ iṣẹ́ ìfóun, ó ní lẹ́yìn gbogbo ribiribi tóun ṣe fún Saheed Osupa, gbogbo àwọn iṣẹ́ dé tòrutòru tó rán òun, ṣé nǹkan tó yẹ kán fi sọ fóun lélẹ̀? Because àwọn tó máa ṣe irú iṣẹ́ yẹn fún London máa ń rán àwọn èèyàn, àbí wọ́n rán wọn lọ sí Mecca, àbí wọ́n rán wọn lọ sí gbá. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Alfa Suna, ká wá gbọ́ ohun tí àwọn èèyàn ń sọ láti dá Alfa Suna lóhùn lórí ẹ̀sùn tó tún fi kan Saheed Osupa. Ẹ jẹ́ àjọgbọ́. àǹfààní àti máa wò mí àti gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi ṣe dáadáa lábàáyín lórí gbogbo awuyewuye tó ń lọ lọ́tún lọ́sì lórí ẹ̀rọ ayélujára. Mo ṣe apology video láti bẹ gbogbo àwọn tí ọ̀rọ̀ kan ipe kí wọ́n má bínú, ipe kí wọ́n forí jì mí. Tó sì ṣẹ́jú bàbá wa akeugbagold táwọn náà bá mi fi àgbàlagbà ara bẹ gbogbo àwọn tí ọ̀rọ̀ ìkàn ipe kí wọ́n má bínú, kí wọ́n forí jì mí. Lẹ́yìn apology video yìí, mo rìnrìn àjò lẹ́ni ọdún 17 of April 2026. Ìní mo gbọ́ wípé àwọn agbófinró, àwọn ọlọ́pàá pẹ̀lú uniform lọ́rùn ni wọ́n wá sí ilé tí mò ń gbé. Wọ́n bá àwọn ọmọ bíbí inú mi, àwọn ọmọ kékeré, ìkan 13 years, ìkan 9 years. Ẹ̀rù bà àwọn ọmọ yìí, wọ́n ń sá kíjokíjo kiri gbogbo inú ilé. Àwọn èèyàn pè mí ládùúgbò pé ó dàbẹ́ ni pé àwọn kan wọnú compound wa. Àwọn èèyàn lọ bá wọn tó jẹ́ àwọn security àdúgbò. Wọ́n ní ta ni wọ́n wá? Wọ́n ní Alfa Suna ni wọ́n wá pé àwọn fẹ́ arrest ẹ̀. Kí ló dé, kí ló ṣe? Níbo lẹ ti wá láti wá arrest ẹ̀? Wọ́n sọ wípé àwọn wá láti Kwara State pẹ̀lú aṣọ agbófinró lọ́rùn. Wọ́n fẹ́ wá arrest mi láláì send invitation letter sí mi rárá. Mi ò rí invitation letter o. Lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán, àwọn ọmọ yìí sá káàkiri àdúgbò, ẹ̀rù ń bà wọ́n, wọ́n ń sun ẹkún ní kíkan. Àwọn security àdúgbò wọn lọ bá wọn pé kí wọ́n fọkàn balẹ̀, kò sí nǹkan tí ó ṣe wọ́n. Àwọn ọmọ yìí ń sun ẹkún, àwọn ọmọ kéékèèké yìí wọ́n wà nínú òpòrúurú ọkàn. Alhaji Saheed Osupa, mo ti ṣe apology video. Ṣé o Jamiu àmì Ọlọ́run, mo ti ṣe apology video. Àmọ́ ẹ rántí o, mo sìn yín dáadáa, mo sìn yín. Alhaji Saheed Osupa, iṣẹ́ tẹ́ ẹ̀ lè rán ọmọ bíbí inú yín, ilẹ̀ ń rán mi pẹ̀lú ẹ̀rí wípé ẹ̀ rán mi níṣẹ́ tí ẹ̀ lè rán ọmọ bíbí inú yín tí mo sì ń jẹ́ fún yín aláìgba owó lọ́wọ́ yín. Àwọn tó bá jẹ́ ọ̀gá fún yàn téèyàn bá sìn wọ́n báyẹn, wọ́n máa rán yàn ní London, America, Umura àbí Mecca. Ẹ̀yin ò rán mi, ẹ wá fẹ́ rán mi ní ẹ̀wọ̀n. Àbí kò sí wàhálà, mi ò sí nílé ni o. Ó wá di pé àtìyàwó àtọmọ wọn ò lè gbénú ilé, wọ́n sá káàkiri àdúgbò lórí kíni. Ṣé ẹ fẹ́ dọ́lọ́run ọba ni? Mi ò sí nílé ni o. Tí mo bá ti dé, ẹ wá mú mi lọ síbi tẹ́ bá fẹ́ mú mi lọ. Gbogbo ọmọ Nàìjíríà, àbọ̀ mi rèé o, àbọ̀ mi rèé o, àbọ̀ mi rèé o. Òun náà ni ẹ ti gbọ́ yẹn o. Ní àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ń dá lóhùn lórí àgbàgbé pé how do you believe King Dr. Saheed Osupa that send them? Me, I believe even the fan can do on behalf. Already you know you committed the offense of recording someone without seeking his content. Well, just to tell, Alfa akeugbagold got to take you to Saheed Osupa's house and beg him, and also Alfa Jamiu àmì Ọlọ́run. Bẹ́ẹ̀ ni arákùnrin kan náà dáhùn, wetin concern us with wọ́n sun ẹkún náà, water plenty for your eyes. Ìkan tún dáhùn, ó ní but Alfa Suna, arrest is different from invitation. To arrest anybody, you can't expect invitation from police. Only expect invitation letter if you want to invite somebody for interrogation. Then another person, Opeyemi Olasupo, only I know say na sell you go do Salah this year continue. Na there he come to down Ajay Alexander Olamide, only na DSS they invite, no be police. He come to down Saheed Babatunde, only where they want to go to Umrah Abi Alatenuje Oshi. There's another one that came, Abioye Sheriff. Only you need to count down before you pick one or two person. How do you know King Dr. Saheed Osupa and Jamiu àmì Ọlọ́run send them to you? Then Elomi to down.
Ẹkún Ọlárẹ̀wájú ó ní who are you to inform you to inform before arresting you. There's another person again, Hussein bin Saheed, ó ní hope you are not recording my comment sha. There's another person, you know, àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ń pọ̀ oríṣiríṣi comment kákàkiri lórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Ìkan ní Ṣògo Ọládúró ní tell them your location. Wish and touch your eyes go when I touch your eye, when I hand touch you, your eyes go clear like DSTV. Your eyes go clear like DSTV. How that one take concern us? Na invitation be warrant of arrest. If e come down only comrade Yomi, only if they give you invitation, it means you are invited for interrogation. But this time around, they want to arrest you. Then there's another one. Ẹjọ́ rí tu mi ò tiẹ̀ mọ bí ṣe máa kà yẹn. What goes around comes around. That want to honor you by reward. You soon face the reality, no worry. You face your music. Alfa Suna, make sure you have cameras in your house so that will be your evidence. If they come to arrest you again, record their voice to know who send them to you. Ojú ni alákànfin ṣọ́rí. So oríṣiríṣi àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí fi oríṣiríṣi comment lẹ̀ lórí ọ̀rọ̀ tí Alfa Suna sọ yìí. Kí lẹ́yìn náà rí sí tí ọlọ́pàá bá fẹ́ arrest èèyàn, wọn kì í send invitation sí èèyàn, wọ́n máa wá arrest ẹni because o ti commit offence. Ẹni tí o ti commit offence or ẹni tó in doubt pé lórí offence tó commit normal invite. So how are you so sure pé Saheed Osupa ló rán wọn àbí Jamiu àmì Ọlọ́run? Ibi tí ọ̀rọ̀ yìí máa já sí àti ibi tó máa lọ sí àti ìmọ̀ báyìí. So ẹ máa fòpinion yín sínú comment. Kí lẹ́yìn náà rò lórí statement pé wọn send invitation sóhun òun kò ṣàdédé ọlọ́pàá? Ṣé yẹn ò tí commit ni àbó ti commit offence? Ó lè bẹ àwọn èèyàn tó ṣẹ̀ káwọn tó nífẹ̀ẹ́ wọn kàn gbé ìgbésẹ̀. Wọ́n dẹ̀ ní báwo ló ṣe ní evidence pé Saheed Osupa ló rán wọn àbí Jamiu ọmọ Ọlọ́run? So a tún máa mú ètò yìí wá sórí agbègbè bá ṣe ń gbọ́ bó bá ṣe ń lọ. So Saheed Osupa ó ti respond, ká máa gbọ́ respond Saheed Osupa àti Saheed respond Jamiu àmì Ọlọ́run, because this is another allegation tó tún fi kàn wọ́n pé àwọn náà rán wọn sóhun. So bó ṣe ṣúọ̀ pé àwọn náà rán wọn àbí kò ṣe ṣúọ̀ pé àwọn náà rán wọn, a tún máa confirm, a tún máa rí iná. Ẹ̀yin náà máa fòpinion yín sínú comment. Báwo ló ṣe rí lọ́dọ̀ yín, a tún máa rí iná. This is DJ Naija. Bye.